A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹlifẹli náà ló ń dé sí ojú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹlifẹli online tv. Fúnmi Adénúgà ló oníròyìn. Kẹ́ ẹ tún gbọ́ kẹtẹpẹ inú ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká bomi tútù à ń padà bọ̀ wá. Ìròyìn fẹlifẹli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ti sọ wípé ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu kò lọ ẹnikẹ́ni nífun, bẹ́ẹ̀ sì rèé kò kàn ní pátíkùkù fún gómìnà kankan tàbí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú alátakò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ẹgbẹ́ òṣèlú ọ̀hún sọ wípé gbogbo àwọn gómìnà tó fi mọ́ àwọn bọ̀rọ̀kìnní nínú ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC wípé wọ́n finú fídọ̀ láti inú ọkàn wọn darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà ni látàrí àwọn iṣẹ́ dáadáa ètí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Tinubu tó ń ṣe ló mú gbogbo wọn ń rọ́ tìkẹ́tìkẹ́ wọnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Ẹni tí í ṣe akọ̀wé alukoro àgbà fún ẹgbẹ́ òṣèlú APC eyín ọ̀gbẹ́ni Felix Mọ́kà, èyí tó fi ọ̀rọ̀ náà léde lásìkò tó ń fi ara hàn nílé iṣẹ́ amóhùnmáwòrán kan Channels Television ní ìlú Èkó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ yìí. Òun ló tẹnu bọ̀rọ̀ lórí àwọn awuyewuye ọ̀rọ̀ tó ń lọ káàkiri wípé ààrẹ Bọ́lá Tinubu ń lo ipò agbára àti ọwọ́ agbára láti lè kàn nípa fún gbogbo àwọn gómìnà tí ẹgbẹ́ òṣèlú alátakò èyí tó ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n lè darapọ̀ mọ́ wọn lérògbà wípé kí wọ́n lè ní ọmọ ẹgbẹ́ èyí tó pọ̀ dáadáa. Wàyí o, Felix Mọ́kà wá ní bí ẹ bá wò ó dáadáa, kò sí ẹnikẹ́ni tí ààrẹ Tinubu fi tìpátìkúùkù fà kúrò nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Pàápàá jù awuyewuye èyí tó rọ̀gbà yìí gómìnà ìpínlẹ̀ Kánò tó rọ̀gbà yìí ká Abba Yusuf lórí kúkúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP tó fi darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ó ní kò sí ẹnikẹ́ni o, bẹ́ẹ̀ sì rèé ìfẹ́ lóníkálukú wọn ní àti wípé ohun tó dáa kò sí fẹ́ nìkan, èyí tí gbogbo wọn rí iṣẹ́ tó dáa tí ààrẹ Tinubu ń ṣe ló mú oníkálukú wọn láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Mọ́kà jáde, ó ní lọ́fẹ̀ẹ́ àti ìfẹ́ láti inú ọkàn wọn wá ló mú wọn tí wọ́n fi ń darapọ̀ mọ́. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọkùnrin sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè yìí Abba Atiku tó jẹ́ ọmọ Alhaji Atiku Abubakar, òun mà ń ló ti ní kò sí ẹnikẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akítì, kò sí ẹni tó lè gbálé bàbá ọmọ lọ́wọ́ ọmọ o. Ó ní ó dá wọn lójú wípé kò sí ẹni tó lè jáwé olúborí nínú ètò ìbò tààrẹ tí ó wáyé lọ́dún 2027 bí kò ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó lè fi ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC janlẹ̀ nínú ètò ìbò ọdún 2027. Abba Atiku tó sọ ọ̀rọ̀ yìí nílùú Yola lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ní ìgbà tó lọ mú káàdì tọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́yìn tó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP lẹ́nu bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní Gwandabawa Ward èyí tó wà ní àríwá ìlú Yola ní ìpínlẹ̀ Adamawa. Lọ́jọ́ Ajé ní gẹ́rẹ́ tóun náà gba ìwé ọmọ ẹgbẹ́ òṣèlú APC lónìí inú òun dùn láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú tóun wà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Abba Atiku ní òun yóò sa gbogbo ipá àti agbára òun láti rí pé òun ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu kó lè jáde láti dupò ààrẹ lẹ́ẹ̀kan sí lọ́dún 2027 tí yóò sì já ewé olúborí. Ó ní sòsé ní Tinubu yóò padà sínú ilé agbára ìjọba nílùú Àbújá tá a mọ̀ sí Aso Rock. Bákan náà ó ní kò sí ẹgbẹ́ òṣèlú kankan yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú APC tóun mọ̀ pé yóò jáwé olúborí o. Ó ní wípé ẹgbẹ́ òṣèlú kan
yóò dá Tinubu dúró láti já ewé olúborí lọ́dún 2027. Ó ní irọ́ ni wọ́n ń pa ò, nítorí wípé ààrẹ Bọ́lá Tinubu ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkànṣe iṣẹ́ èyí tí ó polongo fún un láti du ipò ààrẹ tí ó sì já ewé olúborí lọ́dún 2027, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu ọmọ Àtíkù Abubakar Abba Àtíkù tó tẹnu rẹ̀ jáde. Olúlé iṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà tó fi ìkalẹ̀ sílùú Àbújá ni wọ́n ti sọ wípé àwọn ti parí ọ̀rọ̀ báyìí àti ìwádìí lórí àwọn òṣìṣẹ́ wọn kan tí wọ́n ní wọ́n hu ìwà kò tọ́ pẹ̀lú bí wọ́n ṣe gbìyànjú láti digun gbọ̀tẹ̀ gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu láàrin ọdún tó kọjá kó tó di wípé ọwọ́ pálábá àwọn òṣìṣẹ́ ológun ọ̀hún ó ségi níbi ìwà ìbàjẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí olúlé iṣẹ́ ológun ilẹ̀ yìí eléyìí tó wà nílùú Àbújá ti wá fi ròyìn léde, wọ́n ní ìwádìí ó ti parí, wọ́n ti mọ àwọn tí wọ́n sá pamọ́ sínú òkùnkùn láti hu ìwà ìbàjẹ́ náà. Ó ní wàyí àwọn yóò kó gbogbo àwọn òṣìṣẹ́ wọn ọ̀hún tí wọ́n lọ bíi 16 lọ síwájú ilé ẹjọ́ èyí tí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí tí wọ́n gbé kalẹ̀ láti dá ẹjọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Iléeṣẹ́ ológun ọ̀hún sọ wípé ìwà tí àwọn ológun 16 ọ̀hún hù ó tako ìlànà àti òfin tí wọ́n fi gba iṣẹ́. Bákan náà ló tako ìlànà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nírú àsìkò tá a wà yìí. Wọ́n ní irú àwọn wọ̀nyí ní kàndánù rẹsì, àwọn gan ni ẹran ìbíyẹ èyí tó jẹ́ amúnibúni èni wọ́n fẹ́ yà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde látọwọ́ ẹni tó wà ní ọ̀rọ̀ ìròyìn ní iléeṣẹ́ ológun ilẹ̀ yìí, ológun Major General Samaila Uba èyí tó fi ròyìn náà léde ṣe é lálàyé wípé àwọn yóò ṣe ìdájọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Major General Uba sọ wípé in tí àwọn ológun 16 ọ̀hún tí wọ́n hù ní ìwà jẹ́ ìwà tó tako iléeṣẹ́ ológun ilẹ̀ yìí, ní wípé ìdájọ́ òdodo yóò wáyé lórí wọn. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé bá ti mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kò ní pẹ́ lórí ìdọ̀bálẹ̀ rárá o. Olóyè Sunday Adéyẹmọ èyí tí gbogbo èèyàn mọ̀ sí Sunday Ìgbòho Òòṣà, òun mà ló ti rí ìtúsílẹ̀ báyìí kúrò lọ́wọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú òfin tí wọ́n fi dé àti orúkọ rẹ̀ tí wọ́n fi léde wípé wọ́n ń wá èyí tí wọ́n kọ Most Wanted tí wọ́n kọ sí orí orúkọ Sunday Ìgbòho látàrí àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n kà sí lọ́rùn tí wọ́n ní ó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú àti ìkọlù tí wọ́n ṣe sílé rẹ̀ nínú bí ọdún mélòó kan sẹ́yìn. Wàyí ṣé wọ́n ní kò sóhun tó níbẹ̀rẹ̀ tí ò kí ń lópin, ahọ́n àti eyín wọn ń bára wọn jà tí wọn yóò sì parí rẹ̀ láàrin ara wọn. Wàyí ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni olóyè Sunday Ìgbòho ló gba ìròyìn ayọ̀ náà tó sì fi ìdùnnú àti ayọ̀ tó fi hàn sí gbogbo ọmọ Nàìjíríà pẹ̀lú orin ọpẹ́, orin ìyìn èyí tó gba inú rẹ̀ kan àti ìdùnnú òun ayọ̀ tó ṣubú lù ú nínú ọkàn. Sunday Ìgbòho òun ló fi tijó tìlù ni wọ́n fi kí káàbọ̀ sínú ìlú Ìbàdàn, pàápàá jù sínú ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà. Gẹ́gẹ́ bí Sunday ti wí ó ní òun dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Adéwọ̀lú Ládọjà pẹ̀lú gbogbo ìgbìyànjú àti akitiyan rẹ̀ láti lè rí pé òun gba ìtúsílẹ̀ àti òmìnira. Ó ní ọjọ́ ayọ̀ ló jẹ́ fún òun ní ìgbà tí Olúbàdàn Ọba Adéwọ̀lú Ládọjà tí wọ́n pe òun lórí aago tí wọ́n sì ń yọ̀ fún òun wípé òun ti lọ bá ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu láti bá a sọ̀rọ̀ bí wọn yóò ṣe fi Sunday Ìgbòho sílẹ̀ kó gba òmìnira láti wọlé jáde bó ti fẹ́ àti bó ti tọ́ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní lẹ́yìn èyí lótìtọ́ lódodo ní ìjọba àpapọ̀ ni wọ́n yọ orúkọ òun kúrò lára àwọn orúkọ ọ̀daràn tí wọ́n ń wá ní orílẹ̀-èdè yìí. Ó ní èyí jẹ́ ìdùnnú òun ayọ̀ fún òun tó sì dúpẹ́
lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè yìí eyín ààrẹ Bọ́lá Tinubu. Sunday Igboho kò ṣàìdúpẹ́ o lọ́wọ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Adéwọ̀lú Ládọjà fún akitiyan rẹ̀. Sunday Igboho èyí tó fi orílẹ̀-èdè olómìnira Benin ṣebùgbé láti bí ọdún 2021 èyí tí ìṣẹ̀lẹ̀ àti ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn tó ti wáyé o, ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti gba òmìnira láti wọlé jáde bó ti tọ́ àti bó ti yẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti gbé oríyìn fún ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti Yorùbá tí ṣọmọ ilẹ̀ yìí, arábìnrin Tóyìn Abrahams, fún àṣeyọrí lórí eré rẹ̀ tuntun tó ṣẹ̀ gbébòde tó pè ní Ofasabi Àǹtí, èyí tí wọ́n ní nínú owó èyí tó rí kó jọ lórí bí àwọn ènìyàn ṣe ń túyáyá túyàyà jáde láti lọ wo eré náà nínú sinimá ló ti ń lọ bílíọ̀nù kan náírà, 1 billion naira, gẹ́gẹ́ bí owó èyí tí wọ́n ní Tóyìn Abrahams ó ti rí lórí sinimá ọ̀hún, èyí tó gbé wọ àwọn ilé sinimá ní wíwò nílẹ̀ yìí nínú oṣù kejìlá ọdún tó kọjá, eyín December 19, 2025, gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí bí wọ́n ti sọ̀rọ̀ náà látọwọ́ àjọ Nigerian Film Corporation NFC ṣe lálàyé wípé ìrìnàjò Tóyìn Abrahams lórí Ofasabi Àǹtí yìí fi hàn wípé lótìtọ́ ńlódodo ńláwọn olóye ọlọ́gbọ́n àti àwọn onílàákàyè pípé ló ṣì wà nínú agboolé sinimá ní Nàìjíríà àti wípé wọ́n sì ń ṣe ìwádìí dáadáa síwájú kí wọ́n tó parí ìtàn wọn láti wọ ọ̀nà tí wọn yóò gbà yá. Gẹ́gẹ́ bí àjọ ọ̀hún Nigerian Film Corporation bí wọ́n ti pàtẹ́wọ́ tí wọ́n sì gbóríyìn fún Tóyìn Abrahams wípé pẹ̀lú ìlànà yìí wípé kì í ṣe owó èyí tó pa sí àpò rẹ̀ nìkan bí kò ṣe ìlọsíwájú tó tún mú bá agboolé sinimá ní Nàìjíríà, pàápàá jù ní ti Yorùbá àti ti èdè òyìnbó gbogbo, àti wípé ó tún ṣe ìlọsíwájú àti ìdàgbàsókè èyí tó mú bá ètò ọrọ̀ ajé ní ẹ̀ka àṣà àti ìṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá lù ú lọ́gọ ẹnu pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n fún un àti àwọn tó kù tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ láti tẹ̀síwájú. Wọ́n ní èyí yóò tún pèsè iṣẹ́ dáadáa fún àwọn ọ̀dọ́, yóò sì lànà rere fún àwọn ọ̀dọ́ tí wọ́n ní ẹ̀bùn láti ṣe sinimá kí wọ́n lè rí àwòkọ́ṣe rere lára irú àwọn ènìyàn wọ̀nyí bíi Tóyìn Abrahams. Tó ẹ̀yin ará, okùn ní gùngùngùn kó má níbì kan àti ń fà á bọ̀ wá. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rìn míì nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ló mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tí ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.